Ah, 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 ah. Oh, ẹ jọ̀ọ́, ẹ bá mi share ètò yìí. Ẹ wò ó dojú ẹ̀, ó dojú ẹ̀, ó dojú ẹ̀. Ètò yìí mo fẹ́ kẹ́ bá mi share débi tó bá yẹ kẹ́ share dé. Ẹ wò ó, gbogbo eléyìí tá à ń sọ bọ̀, ẹ máa mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ káàkiri. Ǹjẹ́ ṣé bá ṣe máa bá a lọ leléyìí? Ǹjẹ́ ṣé bó ṣe máa rí leléyìí? Gbogbo wa pátápátá mo fẹ́ ká jọ ká ṣe ètò yìí. Oríṣiríṣi ló ṣà ń ṣẹlẹ̀. Tí ẹ bá fẹ́ kí n máa bá ọ̀rọ̀ mi lọ, ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ kó dé. Mo rọ̀ yín, mo bẹ̀ yín ni. Ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share. Irú ayé wo gangan la wà? Irú orílẹ̀-èdè wo gangan la wà yìí? Ǹjẹ́ kí ni tó ń ṣẹlẹ̀ gangan ní orílẹ̀-èdè tá a la wà? Kí ni pàtó orílẹ̀-èdè yìí? Kí láǹfààní orílẹ̀-èdè tá a wà? À ń sọ, à ń wí, ọ̀rọ̀ tá à ń sọ yìí gangan kó jẹ́ pé a nídìí àti pera wa. Ọ̀rọ̀ tá à ń ṣe kí ni? Tá à ń sọ yìí o, a nídìí àti pera wa. Ó kí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé, èmi ọmọ yín náà ni Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi ń kí yín, mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin màmá mi, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Kí Ọlọ́run ọba tó láyé tó lohun gbogbo kó bá mi dúró tì yín, kó bá mi ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọ̀rọ̀ yìí tí mò ń sọ lénìí, tí mo fẹ́ kí gbogbo yín mọ̀, kì í ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀, kì í ṣe ọ̀rọ̀ kankan. Ǹjẹ́ báwo la ti fẹ́ jọ ṣe? Ǹjẹ́ kí ló ń ṣẹlẹ̀ gan pàtó? Gbogbo àwọn èèyàn ti wá di pé wọ́n ti ń pariwo káàkiri. Ó ti wá ń lágbára ju ti tẹ́lẹ̀ lọ. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu á pè yín ṣàkíyèsí torí à understand ìjọba tẹ́lẹ̀ ń ṣe. Á dẹ̀ pèpè fún orílẹ̀-èdè tiwa. A pariwo pé n tá a fẹ́ leléyìí, eléyìí tá à ń ṣe yìí, ǹjẹ́ só tún lè wọ́ọ̀kì mọ́? Gbogbo àwọn nǹkan yìí la fi ń pariwo lọ́nàkọnà fún wa nílé lóko. Mo wá rí i pé a kọbi ara sí i, a dẹ̀ sọ̀rọ̀ lé lórí tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn èèyàn ń pariwo lọ́tùn, wọ́n ń pariwo lósì, àwọn èèyàn pé wọ́n ń ké púpọ̀. Ebi ń pa àwọn èèyàn, àtijẹ àtimú wá le. Àtijẹ àtimú le fọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Irú orílẹ̀-èdè wo gan la wà yìí gangan? Àwa dẹ̀ ní á ló ti sú wa, kẹ́ jẹ́ ká ṣe títí wa, ká ṣe faradà wò. Mo kí ọ̀gá mi Habib ọmọ Akin, mo kí yín. Gbogbo nǹkan yìí ó ti wá di pé bẹ́ẹ̀ wà nínú mọ́tò, ọ̀rọ̀ tẹ́ máa gbọ́ gan, tẹ́ bá tún bọ́ sílẹ̀, ọ̀rọ̀ tẹ́ tún gbọ́, gbogbo ẹ̀ wá di ọ̀rọ̀ ẹyọ kan tí gbogbo èèyàn wá ń pariwo káàkiri. Ọ̀rọ̀ wa jẹ́ tọ́pìkì bíi méjì mọ́, tọ́pìkì ẹyọ kan ni. Ìlú le, ìlú le, ìlú le ni tọ́pìkì tí wọ́n ń pariwo. Irú ayé wo ni? Irú kọ́ńtì wo lọ́lọ́run dá wọn sí yìí? Oríṣiríṣi ọ̀rọ̀ tó ń dini létí òun là ń gbọ́. Bẹ́ẹ̀ bá lọ sí ọ̀dọ̀ Ìgbò tẹ́ bá fẹ́ ra nǹkan, tó bá máa wí tẹ́ni kí ló ṣẹlẹ̀, a ní ṣe bẹ́yìn ló kàn. Ṣebí bàbá yín ló wà ńbẹ̀, ṣebí brọ́dà yín ló wà ńbẹ̀. Mo kí yín ọ̀gá mi. Bẹ́ẹ̀ ni, iṣu ẹni ló tọwọ́ ọmọ ẹni bepo. Gbogbo àwọn nǹkan yìí báwo ló ṣe rí? A dẹ̀ ń pèpè fórílẹ̀-èdè wa, à ń bẹ̀bẹ̀ fórílẹ̀-èdè wa. Ẹ̀yin tẹ́ jẹ́ olórí wa, ẹ̀yin gangan ni mọ̀dàrú. Ẹ̀yin gangan ni wàhálà àánú wa gangan. Ẹ̀yin gangan lẹ fẹ́ ká rọ́nà lọ. Torí ń tẹ́ ẹ fẹ́ jẹ ẹ̀ta, torí ń tẹ́ ẹ fẹ́ àbí báwo, torí ń tẹ́ ẹ fẹ́ jẹ bá ń tẹ́ ẹ fẹ́ jẹ́jẹ́.
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ rò àwọn ènìyàn tí wọ́n dìbò fún yín, ẹ rò gbogbo àdéhùn tẹ́ ṣe fáwọn ènìyàn pé ẹ fẹ́ kẹ́ ẹ ní àbí nǹkan báyìí lẹ fẹ́ ṣe fáráàlú, nǹkan báyìí lẹ fẹ́ ṣe fáwọn ènìyàn, nǹkan báyìí lẹ fẹ́ gbé, ẹ ṣe kankan lé lórí. Gbogbo ọ̀rọ̀ tí ẹ ń sọ káàkiri, gbogbo nǹkan tẹ́ ẹ sọ pé ẹ ṣe ǹjẹ́ ṣé bó ṣe kó ṣe rí nìyẹn? Ẹ wá débẹ̀ tán, ẹ sọ pàkọ́ sẹ́yìn, ẹ ní kò kàn yín. Ó jẹ́ wá wọ́n rẹ̀ mọ́ tí wọ́n ń ta ráìsì lọ́wọ́lọ́wọ́, gbogbo nǹkan ṣẹlẹ̀. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ǹjẹ́ ṣé ń tẹ́ sọ fáwọn èèyàn ní? Bóyá kí máa rán yín létí àwọn ọ̀rọ̀ tẹ́ sọ. Wọ́n ti gbé epo sókè, a máa já wálẹ̀. Àbí ẹ gbàgbé ni pé ẹ lẹ́ẹ̀ máa jẹ́wọ́ epo wálẹ̀ nígbà tẹ́ máa débẹ̀ níṣe ló tún le sí i. Èmi sọ fáwọn ènìyàn pé epo tún kọ́ níbi tẹ́ tó ti ń rí owó jù, epo ló tún kéré nínú àwọn ibi tẹ́ ti ń rówó. Gbogbo nǹkan lẹ ti wá bàjẹ́, ẹ ń fi ayé ní àwọn èèyàn lára. Àwọn èèyàn pariwo lọ́tùn, wọ́n pariwo lósì. Ẹ wo north, ẹ wo tó ń ṣẹlẹ̀ ní north, ẹ wo káàkiri, ẹ wo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri. Ǹjẹ́ ṣé gbogbo nǹkan yìí ǹjẹ́ tó ṣe tó tọ́ ni? Kí a bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Gbogbo àwọn nǹkan yìí mi wá mọ ìdí tí a fi ṣe gbogbo eléyìí. Ẹ wá dórí ipò tán, ẹ wá fẹ́ lọ mọ́, ẹ dórí ipò tán àfi kẹ́ ẹ báyé jẹ́. Gbogbo àwọn nǹkan yìí kò tọ́ sírú yín pẹ̀lú gbogbo àdéhùn tẹ́ ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kò dáa bẹ́ẹ̀ ṣe àbíwà tẹ́ ẹ̀ ń wù, torí gbogbo àwọn nǹkan yìí ó ń jẹ́ nǹkan tó yẹ pé a kàn dákẹ́ à ń ronú. Ọ̀pọ̀ èèyàn, tẹ́ bá rí ọ̀pọ̀ èèyàn lénìí, ẹ máa mọ̀ wípé kì í ṣe ọ̀rọ̀ eré, àbí ó jẹ́ oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri. Àìmọye information, àìmọye nǹkan oríṣiríṣi tó ń ṣẹlẹ̀. Ẹ wá láwọn ọmọ ń jalè, ẹni wọ́n mú wọn 24 years, ẹni wọ́n ṣògùn owó, ẹni wọ́n ṣe gbá. Ta ló jẹ́ kí wọ́n máa ṣe gbogbo nǹkan yìí tí èsì ẹ̀yìn? Gbogbo nǹkan yìí là ń pè yín sí ní gbogbo ìgbà, gbogbo nǹkan yìí là ń pariwo síta lọ́jọ́kọ́jọ́ nígbà gbogbo. Ǹjẹ́ kí lẹ rí ṣe sí? Ọ̀rọ̀ tí mò ń sọ, ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún gbogbo wa pátápátá ni, torí wípé àwọn èèyàn àti jẹ àti mu lọ́wọ́ yìí ó ti wá fẹ́ rorò. Tàbá ní ká sọ, DPO kan náà pa lẹ́nìí ní ọ̀nà government. Mo kí Mrs. Olúwatóyìn Àlàbí, mo kí yín mà. Bí ara ṣe ń kan àwọn èèyàn, bẹ́ẹ̀ náà lára ṣe ń kan èmi fún ara mi tí mo jókòó. Kì í ṣe pé bóyá bí nǹkan kan, bí nǹkan ṣe rí ni àtijẹ àti mu. Tèmi bá sọ tara tèmi pé látàárọ̀ ǹjẹ́ ṣé mo fi nǹkan sẹ́nu. Ẹ lè mí àrò pé bóyá à ń ṣe dátà. No, ọ̀pọ̀ olólùfẹ́ wa míì òun ló ṣe dátà tó máa rà sórí fóònù wa. Torí ẹ̀ àwa náà ń dọ́gbọ́n ni, kò sí nǹkan kan torí ara ń kan wá, ara ń ta wá, nǹkan ṣe wá gan tí èsì ọ̀rọ̀ ẹnu. Àwa ń pariwo. Ẹ wo orú ọba tí wọ́n ní Ọ̀yọ́, ọba tí wọ́n tì mọ́lé pẹ̀lú àwọn ìjòyè ẹ̀, ọba tí ń sunú ẹ̀wọ̀n báyìí. Ẹ wá àkànṣe sọ̀rọ̀ ara yín. Bẹ́ẹ̀ ni mo kí bàbá mi ọmọ ṣèébí, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ káàbọ̀ comrade mi, ọ̀gá mi president, ọ̀gá tiwa. Bẹ́ẹ̀ ni èèyàn owó baba dámì, èèyàn bàbá Akíntóyè, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ kú àdúrótì orílẹ̀-èdè Yorùbá pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè, ó ń bọ̀ wá sí ìmúṣẹ. Ẹ gbọ́ mi, torí ẹ̀ mo ṣe ń pariwo ní kíkankíkan. Àwọn ọba tí wọ́n gbé nísìnyí, àwọn ọba tí wọ́n mú
àbí àwọn ọba oríṣiríṣi àwọn ọba tí wọ́n pariwo fitafita, àwọn ọba yìí tí wọ́n tì mọ́lé, ǹjẹ́ kí náà ṣe gẹ́gẹ́ bí n tá a gbọ́ wọ́n ní wọ́n ń ta àwọn ilẹ̀, wọ́n ń kó àwọn jàǹdùkú lọ sórí ilẹ̀ ìgbà tó jẹ́ pé tí wọ́n máa jẹ òun ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ gbọ́n. Tí a bá wí àkú bá a bá wí àkú, òtítọ́ ọ̀rọ̀ ó lè korò gan. Ẹ jẹ́ kí gbogbo wa pátápátá ẹ jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba lọ́ba tó jẹ́ pé ó ṣe dáadáa fún tó ń gbanilà, àfi kí ọlọ́run ọba kó ṣàánú fún wa, torí pé à ń wí a dẹ̀ ń pariwo ní gbogbo ìgbà kí gbogbo wa lọ mọ̀ tí èsì àní-àní tí ó dẹ̀ kí ń ṣe ọ̀rọ̀ rọ́. Ṣé ẹ̀ ń gbọ́ mi yé? Torí ọ̀rọ̀ eléyìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń bani lọ́kàn jẹ́ púpọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò, torí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri inú wa ò dùn sí o, wàláì inú wa ò dùn sí, inú wa ò dùn sí. Gbogbo àwọn nǹkan yìí tá à ń pariwo ní gbogbo ìgbà, ẹ wò bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ lè wá dákẹ́ kẹ́ ẹ máa sọ pé bóyá ẹ máa ṣe àbí àwọn kankan wà tó yẹ kẹ́ ẹ rán tẹ̀ rán, àwọn kankan ṣẹlẹ̀ káàkiri tó yẹ kẹ́ ẹ wá nǹkan ṣe sí ẹ ṣe, torí gbogbo nǹkan yìí ó ń jẹ́ kàyéfì fún wa. A lè wá dákẹ́ ká máa wò ká sọ pé bẹ́ẹ̀ kọ́ mọ́. Ẹ jọ̀ọ́, ebi ń pa àwọn èèyàn gan tí ń para wọn nítorí ebi, àwọn àtijọ́ àtimú ó ń dá ọ̀pọ̀lọpọ̀ láàmú. Gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí, mò ń wá àwọn nǹkan kan tí mo rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni mò ń wá, torí wípé bó ṣe ń lọ yìí kò yí anybody mọ́ lọ́wọ́ tá a wà yìí lóní rice. Orílẹ̀-èdè tá a wà yìí àwọn tó wà lókè òkun gan àti wálé gan ó lágbára fún wọn púpọ̀, ibi tó le dé àti wá sórílẹ̀-èdè yìí ó lágbára. Ẹ gbọ́ mi yé, àti wá sí orílẹ̀-èdè yìí ó jẹ́ nǹkan tó dẹ́rù bà wọ́n, torí wípé gbogbo bó ṣe ń lọ yìí bí nǹkan ṣe rí rádaràda tí nǹkan rí rúdurùdu yìí kò yé ọ̀pọ̀ èèyàn mọ́ ara o, kò yé wa ibi tó ń gbà ibi tó ń lọ kò yé wa kankan. Ẹ gbọ́ mi yé, kò yé wa rárá, kò yé wa o, torí tá a bá wá wí àkú bá wí àkú o, òdodo ọ̀rọ̀ dẹ̀ ní ó kan lára ẹlòmíì, òdodo ọ̀rọ̀ ó kan lára ẹlòmíì o, torí ọ̀pọ̀ èèyàn tẹ́ẹ̀kan rí yìí tó jẹ́ pé gbogbo àwọn èèyàn máa sọ fún yín pé ọ̀pọ̀ wa àbí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé ó hàdì fún lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀, kò sí tá a pàrọ̀ fúnra wa mọ́ nínú ayé àbí nínú gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri tó jẹ́ pé àwa máa wò. Àwọn nǹkan yìí ni mo ṣe ń sọ fún wa wípé ẹ jẹ́ ká mọ ọ̀nà tá à ń gbà. Ẹ gbọ́ mi yé, ẹ jẹ́ ká mọ ọ̀nà àti ibi tá à ń lọ, àbí kí Ọlọ́run ọba kó ṣàánú fún wa ká má ṣe ṣìṣe. Ebi ń pa àwọn èèyàn, wàláhì ebi ń pa àwọn èèyàn, ebi ń pa àwọn èèyàn o, ebi ń pa àwọn èèyàn wàláhì. Torí ẹ̀ èmi á sọ fún wa wípé Ọlọ́run ọba nìkan ló lè yọ wá kúrò nínú wàhálà yìí. Àwọn ọmọ kéékèèké ọ̀rọ̀ tí wọ́n ń sọ gan lọ́wọ́ tá a wà yìí, ọ̀rọ̀ táwọn ọmọ yìí ń sọ ó lágbára. Ẹ lọ sáàrin ọjà, gbogbo àwọn ìrìn àjò tí mò ń rìn kéékèèké, ariwo kò sówó, ariwo nǹkan wọn, ẹni tó ń ra nǹkan ẹyọ̀kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtó ń ra nǹkan mẹ́wàá ó ti fi ra nǹkan ẹyọ̀kan sìn. Àti oúnjẹ sílé ó wá le koko, a dẹ̀ ní pé àwa ló kàn. Gbogbo tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa gan kò yé wa.
nǹkan tẹ́mi mọ̀ ní solution wa ni wípé orílẹ̀-èdè Yorùbá òun ló lè yọ wá kúrò lóko ẹrú. We need to think. I need àti wà wise dáadáa, ká farabalẹ̀, ká mọ̀ pé báwo la ṣe ń gbé, báwo ló ṣe ń lọ gangan. Kí ni ọ̀nà àbáyọ fún wa? Ọ̀nà wo la fẹ́ gbé gbà gangan táàbí kúrò lóko ẹrú? Kí ni tó ń ṣẹlẹ̀ gangan ní orílẹ̀-èdè tá a wà? Torí gbogbo oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ yìí ẹ rí ní ìgbà tí ẹ rí wọ́n sọ pé nílẹ̀ East ẹni pé Samepa kíní kan da nǹkan kan rú bẹ́ẹ̀ ṣe mú Nnamdi Kanu. Samepa òun ló tún kàn nígbà tẹ́ ẹ sọ ní Finland, ẹ máa gba Finland lọ nítorí pé ẹ ti sọ. Kí ni àbùkù tẹ́ bá bọ̀ ń bẹ̀? Ẹ máa rí mú. Àwọn ìjọba ọ̀hún wọ́n máa protect ẹ. Ǹjẹ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ tó yẹ kẹ́ ẹ gbájúmọ́ ẹ gbájúmọ́ eléyìí tí wọ́n ń sọ yìí ṣé torí kẹ́ má bàa ṣe kínní. Gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kẹ́ ẹ think dáadáa. Kí ni tá à ń dára wa láàmú fún? Ẹ tọ́jú àwọn èèyàn bí ìjà oníjà, nǹkan tó ń ṣẹlẹ̀ níbòmíì òun lẹ máa rán bàbá Bọ́lá Ahmed Tinubu. Àwọn bá wá ń jà ní another country, ẹ gbéra ẹ lẹ́fẹ́ ṣe kínní kan, wọ́n dìpọ́tù àwọn èèyàn láti Saudi, ebi ń pa àwọn mẹ̀kúnnù tí wọ́n wà nílé, ẹ owó tẹ́ fi lọ síbẹ̀ àbẹ́ẹ̀sì ẹ gbowó lọ síbẹ̀, ìdààmú tẹ́ bá lọ síbẹ̀ ẹ fi solve gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílé. Gbogbo wa ìyá wa ronú. Mo kí Mrs. Taiwo àbí Mr. Taiwo dẹ̀ ni Mr. Taiwo, mo kí yín. A wá ronú rárá wípé nǹkan tó ṣẹlẹ̀ yìí kì í ṣe bó ṣe yẹ kó máa lọ nìyẹn. Wàhálà wa ń ṣẹlẹ̀ lọ́tún, ó ń ṣẹlẹ̀ lósì. Ẹ gbọ́ mi yé? Ó ń ṣẹlẹ̀ lọ́tún, ó ń ṣẹlẹ̀ lósì. A wá sọ̀rọ̀, a mọ̀ pé báyìí ló ṣe rí. Ọ̀pọ̀ wa wá dákẹ́ nínú àwọn tá tó ń pariwo níṣẹ́ ilẹ̀ tó ń pa wá lẹ́nu mọ́. Bọ́ ẹ jẹ́ ń sọ kọ́kọ́ fún yín. You can kill the messenger, but you can't kill the message. Ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ lọ. Torí ẹ̀ mo ṣe pè yín ni mo ṣe pariwo fitanfitan pé àfi k'Ọlọ́run ọba kó ṣàánú wa. Ẹ ṣé gan bàbá mi. Àfi kí Ọlọ́run ọba kó ṣàánú wa torí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ yìí ó yà mí lẹ́nu púpọ̀. Oríṣiríṣi bí gbogbo tó ṣẹlẹ̀ káàkiri ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi púpọ̀ torí pé èmi fún ara mi bí mo rò ó. Torí pé ìgbà míì àti mọ́wọ́ lọ sẹ́nu gan ó lágbára. Kò sẹ́ni tí ó kàn, kò sẹ́ni tó máa sọ pé àbí bá kan nǹkan kan, ẹ má jẹ́ ká parọ́ fúnra wa, ó kan èèyàn gan. A fi eléyìí nígbà pé àtúnfi ká má di pé à ń ronú àbí bákan òun la ṣe bọ́ sórí ètò nígbà míì pé n tó ń ṣẹlẹ̀ yẹ jẹ́ ká sọ. Ìgbà míì àti bọ́ta nígbà tí àtẹ̀yìn ò jẹ gan àbá ti mú gbà míì. Àwa dákẹ́ a sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tó yẹ pé a kàn fọwọ́ lẹ́rán ní tó ń ṣẹlẹ̀ káàkiri yìí, a gbúdọ̀ wá nǹkan ṣe sí. Mo máa kí ọmọdé yẹmọ Ìgbòho ṣá, mo kí bàbá mi Ìgbòho, ẹ kú ọmọ ṣe. Èèyàn níyìn, ìfẹ́ táwọn èèyàn wá ní sí yín kò ní bàjẹ́ o. Ìfẹ́ tí wọ́n ní sí yín ò ní bàjẹ́ láéláé. Gbogbo nǹkan yìí ó ń jẹ́ nǹkan ìyàlẹ́nu fún wa, ó ń jẹ́ nǹkan tí ó dùn mọ́ wa nínú sí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣé bó ṣe kó máa rí nìyẹn ni. Àwọn ọ̀rọ̀ yìí ṣé nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ nìyẹn ni. Ẹ jẹ́ ká sọ, ẹ jẹ́ ká mọ̀ pé báyìí ló ṣe rí. Gbogbo àwọn nǹkan oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ káàkiri yìí ó ń bani lọ́kàn jẹ́, ó ń bani nínú jẹ́.
torí ẹ̀ èèyàn máa ń wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì nígbà míì pé àfikọ́ lọ́wọ́n bá kó ṣàánú èèyàn níbi tá a bá dé yìí. ẹ káalẹ́ bàbá mi Owólabí, mo kí yín. gbogbo nǹkan yìí ń bá ọ̀pọ̀lọpọ̀ àwa kan náà kìí ṣe gbogbo, ó ń bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí kò síbi tí mo lọ orí máa fọ́ mi tí màá fi dé ni torí gbogbo ariwo ẹyọ kan náà làwọn èèyàn ń pa. Ebi kò sówó, ebi kò sówó, ìlú ṣe bákanbákan, ìgbà wo gbogbo ẹ̀ rúdurùdu, gbogbo ẹ̀ ti wá rí gbàkúgbàkú, gbogbo ẹ̀ rí rédèrèdè. Irú ayé wo gangan la wà gangan? Bàbá Bọ́lá Ahmed Tinubu, Ṣèyí Tinubu, ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ wá nǹkan ṣe sí, ẹ wá nǹkan ṣe sí. àwọn tẹ́ ẹ lẹ́ẹ̀ jẹ́ kí nílé lórí, tẹ́ ẹ lẹ́ẹ̀ ṣèjọba lé lórí o, ǹjẹ́ kí n tẹ́ ẹ ṣe lórí wọn, kí láǹfààní rẹ̀ báyìí? ẹ pé bàbá ìyá wa Olúrẹ̀mí Tinubu, kí ni tẹ́ ẹ ṣe lórí ẹ̀? ẹ gbọ́ mi yé, kí ni pàtó ń tẹ́ ẹ ṣe gangan? ìyá wa Olúrẹ̀mí Tinubu, ọ̀pọ̀lọpọ̀ gbà làwa máa sọ fún yín, la máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo tẹ́ ń ṣe àbí tẹ́ ń dáwọ́lé kódà, àbí kí Ọlọ́run ọba láàánú kó ṣàánú fún wa, kọ́lọ́run ọba gbé wa lékè, kọ́lọ́run ọba ràn wá lọ́wọ́ lórí gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri. àṣà lè dákẹ́ báyìí ká máa wò bẹ́ẹ̀. torí ẹ̀ mo fi rọ gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ jẹ́ ká fi ìfẹ́ lò, ká pèpè fórílẹ̀-èdè wa, ẹ ká pèpè fórílẹ̀-èdè wa. torí gbogbo tó ṣẹlẹ̀ gangan tó jẹ́ kókó àtà tó yẹ kó gbogbo kinní yìí ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa gidigidi, tó jẹ́ pé ara ń ka àwọn ènìyàn sẹ́ẹ̀. àtijẹ àti mu, ilé gan àti gbé àti wọ̀, gbogbo nǹkan yìí ó ń àfẹ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. mi understand irú orílẹ̀-èdè yìí gangan tí àwọn ìjọba láwọn ń ṣe lé wa lórí, tí ẹ̀dẹ̀ kó gbogbo ọrọ̀ ajé wa tẹ́yìn dẹ̀ ń kó sápò, tẹ́ ẹ̀ rántí àwọn ènìyàn. ẹ wá ní ká má pín, ẹ ní ká má dá dúró. ṣé gbogbo àwọn nǹkan yìí ṣé bó ṣe kó máa rí nìyẹn? gbogbo àwọn nǹkan yìí ṣé bó ṣe ká máa sọ nìyẹn? ẹ ń fi ara ni àwọn ènìyàn, gbogbo bẹ́ẹ̀ ṣe ń fara ni wọ́n, Ọlọ́run á fi ara ni ẹ̀yin náà. ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wá tẹ́ ẹ dá sọ́rọ̀ wa tó jẹ́ pé ọ̀rọ̀ òṣèlú ti dè yín ní kọ́kọ́rọ́ lọ́wọ́, ó kù yín ó kọ Ọlọ́run. hello later. gbogbo àwọn nǹkan yìí ń jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn. àbí ká dákẹ́, àbí kó yẹ pé kọ́lọ́run ọba kó ṣàánú fún wa. kí la fẹ́ ṣe? kí la fẹ́ wí? Ọlọ́run ọba nìkan ló lè gbà wá lọ́wọ́ àwọn nǹkan yìí. Ọlọ́run ọba nìkan ló lè yọ wá kúrò nínú ewu yìí. Ọlọ́run ọba nìkan ló lè gbé wa kúrò nínú wàhálà yìí. so many things ló ń ṣẹlẹ̀ nígboro, tá a dákẹ́, tá a sọ̀rọ̀. ọdún yìí ló tún ti parí lọ yìí, gbogbo ẹ̀ ṣé Ọlọ́run ó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀. àbí kí Ọlọ́run ọba kó ṣàánú fún wa, àbí kí Ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́. tó dáwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ọ̀rọ̀ tó jẹ́ pé Ọlọ́run àfi kọ́ Ọlọ́run ọba yẹn kó ṣe dáadáa fún wa. kí la wá fẹ́ sọ? kí la fẹ́ wí gàgà? torí gbogbo ẹ̀ kan sú mi, wàláhì ó sú mi. mo wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lénìí, ẹlòmíín wo ṣubú torí àtijẹ, torí jíjẹ kò sí.
ó lágbára o, ó lágbára o. ẹ wo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi mọ́ bí tá à ń bá lọ. gbogbo nǹkan wọn, ìlú dàrú. àfi k'Ọlọ́run bá kó ṣàánú wa, àfi k'Ọlọ́run bá kó pèsè fún wa, k'Ọlọ́run bá ti ṣàánú wa. mo rọ̀ wá, mo bẹ̀ wá, k'Ọlọ́run baba láàánú kó ṣe dáadáa fún wa. mo wá kí ẹ̀yin màmá mi, mo ń kí ẹ̀yin bàbá mi, pé mo kàn wá fi eléyìí sí wa létí. ìbá mọ̀ ẹ ní gbólóhùn méjì àbí mẹ́ta tẹ́ fẹ́ bá wa sọ, ẹ lè pè wá sórí nọ́mbà wa 080 83 89 25 58 080 83 89 25 58. lẹ́ẹ̀kan sí i, bóyá ẹ fẹ́ polówó ọjà àbẹ̀fẹ́ ní nǹkan tẹ́ fẹ́ bá a sọ, àbẹ̀ ní information tẹ́ fẹ́ sọ fún wa, àbẹ̀fẹ́ support wa fún data wa àbí nǹkan kan ni, ẹ pè wá sórí 080 83 89 25 58. bẹ́ẹ̀ ni a tún pàdé pẹ̀lú àṣẹ Ọlọ́run ní ọ̀la. Ọlọ́run ọba láàánú, ọba tó ṣoore fún ni, ọba tó ń gbàdúrà ni, a bá mi gbàdúrà ìkọ̀kan yín. ojú méjì tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. gbogbo bàtà yìí bá wá ń jáyé tígbà sì ń jẹ́ ìgbà, ó di dandan kẹ́ máa ráàánú Ọlọ́run ọba gbà. mo fi wákàtí ọ̀rọ̀ yìí mo fi ń bẹ Ọlọ́run fún gbogbo yín pátápátá tí mo dẹ̀ ń pè. mo mọ̀ pé Ọlọ́run ọba náà á ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan yín. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń wá ìṣubú yín àbí tó ń wá pé ẹ ní gúnkè, gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn a máa gbénú yàrá wòran yín ni pẹ̀lú àṣẹ Ọlọ́run tí ò ní lè jáde mọ́. Ọlọ́run ọba Elédùmarè, òun ló lo ohun gbogbo tó dẹ̀ ń dá ohun gbogbo. mo fi bẹ̀ yín, mo fi bẹ̀ Ọlọ́run fún gbogbo yín pátápátá pé ọwọ́ yín méjèèjì ẹ̀ ní fi gbọ́mọ sí, wọn ní gbẹ̀yìn náà dìgbàdìgbà lọ sí ìtẹ́, wọn ní gbẹ̀yìn dìgbàdìgbà lọ sí hospital, wọn wà ní bọ́ bàtà ọ̀fọ̀ sí ẹnu ọ̀nà yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. torí pé Ọlọ́run ọba lọ́ba alágbára, ọba tó ń ṣe dáadáa fún ni. gbogbo tí mo sọ fún yín lénìí, ẹni tí mò ń wí fún yín lénìí, pẹ̀lú àṣẹ Ọlọ́run, èyí tó kù tọ́dún yìí á fi parí. gbogbo tẹ́ wá tọrọ tó jẹ́ pé ẹ tí ì rí ṣe láti January dàsìkò yìí, èyí tó kù tóṣù yìí á fi parí, tọ́dún yìí á fi parí. k'Ọlọ́run ọba kó bá mi ṣe fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. ọdún yìí wá lọ sópin báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹ ní bọ́dún yìí wọ̀. Allah, pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹ ní bọ́dún yìí wọ̀, ẹ ní sílẹ̀ tẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo tí mo wí ó dandan kó ṣe mọ́ yín lára. Ọlọ́run ọba lọ́ba alágbára, ọba tó ń so ohun rere fún ni, òun dẹ̀ ló ń gbàdúrà ẹ̀ ní. Ọlọ́run ọba yẹn á bá mi gbàdúrà yín, á bá mi ṣe dáadáa fún yín. èyí tó kù nínú ọ̀rọ̀ yín, Ọlọ́run ọba á bá mi dùn yín nínú. gbogbo ẹni tó ń bá ń wò mí àtẹni tó tún máa wò mí lẹ́yìn èyí yìí, pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmàrè, inú yín á dùn kálẹ̀, ayọ̀ yín á dùn kálẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bí pátápátá, ọmọ ológo ni. ọmọ aráyé ò ní sọ ògo náà yín sómi. bẹ́ẹ̀ ni ọmọ aráyé kò ní pa àwọn ọmọ náà mọ́ yín lójú. àwọn ọmọ aráyé wọn ní pa ògo yín mọ́ yín lójú pẹ̀lú àṣẹ Ọlọ́run. ògo yín gbogbo ìgbà tẹ́ bá tún wá gba, tẹ́ jẹun ọmọ pátá, bẹ́ẹ̀ ni ẹni ẹlẹ́ni ò ní gba ẹ̀ṣẹ̀ yín ṣe. Ọlọ́run á wọlá títóbi rẹ̀, á wọlá àbádá rẹ̀, á wọlá bó ṣe tó, á wọlá tó pamọ́ látara tó pamọ́, á wọlá tó hàn látara tó hàn. gbogbo fẹ́fẹ́fẹ́ yín k'Ọlọ́run ọba kó bá yín fẹ́, kọ̀kọ̀kọ̀ yín k'Ọlọ́run ọba kó bá yín kọ́. àánú Ọlọ́run kó máa jẹ́ ti yín, orí Ọlọ́run kó máa jẹ́ ti yín. gbogbo ìgbà táyé bá wá ń jáyé tígbà ń jẹ́gbà, ẹ wà ní ṣubú dànù. bẹ́ẹ̀ ni mo sì sọ, Ọlọ́run ọba láàánú a máa gbé yín ga ni, a bá mi ṣe oore fún yín, a bá mi gbàdúrà yín, aburú ayé kò ní tọ́ sí yín. bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run, oore ńláńlá máa jẹ́ ti yín ni. gbogbo ìgbà kí ìgbà tẹ́ bá ti wá ń béèrè fún ìyanu Ọlọ́run. mo kí màámi
Alájà Àyìnkẹ́ mo kí yín. Ọlọ́run ọba mi, ọba tó láàánú lọ́dọ̀, ọba tó ń lo ohun gbogbo tó dẹ̀ ń so ohun gbogbo, á bá mi ṣàánú fún yín, á bá mi ṣoore fún yín. Èyí tó kù nínú ọ̀rọ̀ yín, ẹ̀yin tẹ́ ti béèrè lọ́wọ́ Ọlọ́run tí ò ti dá yín lóhùn láti January dàsìkò yìí, Ọlọ́run ọba láàánú, èyí tó kù tọ́dún yìí á fi parí, bá mi ṣe fún yín. Ẹ̀wọ̀n á ní gbé yín gbìn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ̀mí gígùn àlàáfíà Ọlọ́run á bá mi jogún ẹ̀ fún yín. Gbogbo ìṣọ̀kan pátápátá tí ó jẹ́ pé ìfẹ́ la fi síwájú, ìfẹ́ la kọjá òfin. Bẹ́ẹ̀ ni gbogbo wa pátápátá lílọ bíbọ̀ wa kó má bọ́ ọmọ aráyé nínú, kọ́lọ́run ṣoore fún wa. Gbogbo ẹnìkọ̀ọ̀kan wa pátápátá gbogbo tá a béèrè lọ́wọ́ Ọlọ́run, kọ́lọ́run bá a ṣe fún un pẹ̀lú àṣẹ Ọlọ́run. À ń fi eléyìí a fi ń ṣe ìlọ nísìnyí kí Ọlọ́run ọba náà, ọba láàánú, kó wà pẹ̀lú wa, kó dùn wá nínú oore àjẹjẹ tán rẹ̀ kó wá ṣe fún wa. Ọlọ́run ọba, ìwọ ló lásìkò, ìwọ ló lóhun gbogbo, ìwọ ló ní gbogbo nǹkan pátápátá, ìwọ ló mọ̀ téèyàn mọ̀, ìwọ ló mọ̀ téèyàn tó. Ìwọ yìí náà ni kábíyèsí Elédùmarè. Adúpẹ́ fún ẹ, adúpẹ́ fún ẹ, adúpẹ́ lórí jíjẹ, adúpẹ́ lórí rímu, adúpẹ́ lórí gbogbo oore gbogbo gbà. Ọlọ́run ọba má fi wá sílẹ̀ nígbà gbogbo. Ọlọ́run ó dọwọ́ rẹ tọ̀. Ọ̀n bá ti fẹ́ lọ sùn lálẹ́ yìí, kọ́lọ́run ọba kó jí wa láyọ̀ àti àlàáfíà. Ó dìgbà kan náà.